tukù déédéé ìwòye o gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ìpàdé kì í jìnnà ọjọ́ ní pẹ́ adọ́jọ́ mẹ́jọ ọjọ́ tún kò lónìí ọjọ́ kẹjọ oṣù Ògún ọdún ogún àti márùn-ún àwakọ̀ ọlọ́run ni àwakọ̀ ọlọ́run ni orí ètò yín èyí tá a ti máa ń múròyìn jáde láti inú àwọn ìwé ìròyìn ìjọ Àgùdà káàkiri ilẹ̀ Yorùbá náà la tún já sí báyìí orúkọ mi ni àlùfáà Paul Aṣáwálé láti iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ti Space TV nílùú Ìbàdàn ẹ kọ́kọ́ gbọ́ kókó tó wà nínú àwọn ìròyìn náà. Bíṣọ́ọ̀bù àgbà Abégúnrin kọminú sí àṣà ìwé kíkà tó ti ń lọọlẹ̀ láwùjọ wa ojú ìwé kìíní ni Catholic Weekly Independent gbé sí gàdàgbà. Bákan náà ni Pápá Mímọ́ Leo ìkẹrìnlá kọminú sí ìpọ́njú tó ń lọ lọ́wọ́ ní orílẹ̀-èdè Gaza àti Ukraine. Bíṣọ́ọ̀bù àgbà Martins gbẹnu Pápá Mímọ́ Francis sọ̀rọ̀ ó pè fún ìfi pẹ̀lẹ́kùtù bára ẹni sọ̀rọ̀ ojú ìwé kìíní The Catholic Herald ló ti sọ bẹ́ẹ̀. The Catholic Herald bojú lámètọ́ wo 387 ọjọ́ ìyún ní 730 days ààrẹ Tinubu lórí àlééfà ẹ ó gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. Ìjọ ní láti gbójú agan sí àìnígbàgbọ́ o Pápá Mímọ́ Leo ìkẹrìnlá ló sọ bẹ́ẹ̀ lójú ìwé 12 ti CDA Rock. Agbára Rosario ló má gbẹ̀mí mi la ta ló sọ bẹ́ẹ̀ ojú ìwé 11 ti CDA Rock ìdáhùn rẹ̀ wà lẹ́kùnrẹ́rẹ́. ẹ wá jẹ́ ká gbẹ́kùnrẹ́rẹ́ àwọn ìròyìn náà yẹ̀wò lọ́kọ̀ọ̀kan. Bíṣọ́ọ̀bù àgbà Abégúnrin ní ìwé ìròyìn Catholic Weekly Independent sọ pé kọminú sí àṣà ìwé kíkà tó ń lọọlẹ̀ láwùjọ wa báyìí níbi àṣekágbá ọ̀sẹ̀ àwọn oníròyìn lọ́jọ́ kìíní oṣù kẹfà tá a wà yìí ní bíṣọ́ọ̀bù àgbà ilẹ̀ Ìbàdàn Most Reverend Dr. Lékè Abégúnrin fẹ̀rọ̀nú yìí hàn bí àkórí ayẹyẹ ọ̀sẹ̀ àwọn oníròyìn ọdún yìí ti jẹ́ fi pẹ̀lẹ́kùtù pín ìrètí tó wà nínú ọkàn rẹ̀. Bíṣọ́ọ̀bù ní ominú wa ń kọ òun bí àṣà ìwé kíkà ṣe wá ń lọọlẹ̀ láwùjọ wa báyìí ó fi àkókò náà ké sí àwọn ọmọ ìjọ láti túbọ̀ nífẹ̀ẹ́ sí kíka ìwé ìròyìn Catholic Weekly Independent kí etí wọn má bàa lè di sí gbogbo ohun tó ń lọ nínú ìjọ Àgùdà tẹkùn Ìbàdàn àti ti ìjọ àgbáyé lápapọ̀. Bákan náà ni Pápá Mímọ́ Leo ìkẹrìnlá kọminú sí ìpọ́njú tó ń lọ lọ́wọ́ ní orílẹ̀-èdè Gaza àti Ukraine. Lọ́jọ́rú tó kọjá nígbàtí Pápá Mímọ́ Leo ń kí àwọn èrò tó péjọ ní gbàgede ààfin rẹ̀ ló ní inú òun kò dùn sí gbogbo ìpọ́njú àti ìfòòró ẹ̀mí táwọn ẹbí ní Gaza àti Ukraine ń kojú lábẹ́ ogun tó ń lọ lọ́wọ́ láwọn orílẹ̀-èdè náà. Ó ní àwòrán àwọn òbí tó ń wá àwọn òkú ọmọ wọn tí àdó ikú ti pa tó ń rí wọn tó sì tún ń wà wọ́n mọ́yà àwọn tó wà nígbèkùn àwọn tébi ń pa àwọn tí wọn kò tilẹ̀ ríbi sùn sí ń dẹ́rù bà òun lọ́pọ̀lọpọ̀ àti nígbà gbogbo. Ó wá rọ gbogbo àwọn adarí tó ń gbógun tira wọn yìí kí wọ́n jọ̀wọ́ jẹ́ kógun omi kò ṣàìbẹ̀ ìyá Màríà Wúndíá mímọ́ kó gbàdúrà fún gbogbo wọn. Bíṣọ́ọ̀bù àgbà Martins gbẹnu Pápá Mímọ́ Francis sọ̀rọ̀ ó pè fún ìfipẹ̀lẹ́kùtù bára ẹni sọ̀rọ̀ ojú ìwé kìíní The Catholic Herald ló sọ bẹ́ẹ̀ níbi ìfọ̀rọ̀jérọ̀ pẹ̀lú àwọn oníròyìn ní Holy Cross Cathedral lẹ́kọ̀ọ́ ni Most Reverend Dr. Alfred Adéwálé Martins ti pàrọwà yìí fáwọn oníròyìn. Ó ní gẹ́gẹ́ bí iṣẹ́ àránlẹ̀ Pápá Mímọ́ Francis fún àyájọ́ ọdún 69 ayẹyẹ ìbáraẹnisọ̀rọ̀ lágbàáyé òun gbẹnu rẹ̀ sọ̀rọ̀ pé kí àwọn oníròyìn lọ kọ́ àṣà ìbáraẹnisọ̀rọ̀
ní pẹ̀lẹ́kùtù, ìrètí pẹ̀lú ìrètí àti ìbọ̀wọ̀ fúnra ẹni. The Catholic Herald bójú lámètọ́ wo ọgbọ̀nlélọ́gọ́rùn-ún méje ọjọ́, ìyẹn ní 730 days ààrẹ Tinubu lórí àlééfà. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn náà ti wí, ìgbà kan ń lọ, ìgbà kan ń bọ̀, ọjọ́ ń gorí ọjọ́. Bẹ́ẹ̀ ni ìnira ń gorí ìnira láàrin ọdún méjì ìdìbò wọlé ìjọba tó wà lóde lórílẹ̀‐èdè Nàìjíríà báyìí. Ó ní bí a ṣe tún wà lágbede méjì ìrètí àkókò ìdìbò mìíràn, orin tó wá gba pópónà Àbújá kan báyìí ni bí àwọn òṣèlú ṣe tún máa wọlé ìbò ọdún 2027. Ó tẹ̀síwájú pé gbogbo wàdùwàdù yìí ló yẹ kó dúró náà títí di ìgbà tí àwọn ìbéèrè tó wà lẹ́nu àwọn ará ìlú yóò fi di dídáhùn. Ó ní àwọn ìbéèrè náà ní bíi: ǹjẹ́ Nàìjíríà dára lọ́dún méjì yìí ju ti àtẹ̀yìnwá lọ bí? Ṣé ọrọ̀ ajé wa ti bùyàrí sí ju ti tẹ́lẹ̀ lọ? Ìjínigbé àti ìgbésùnmọ̀mí ńkọ́? Só ti lọlẹ̀ ju tọdún 2023 lọ? Ǹjẹ́ oúnjẹ sún àwọn ènìyàn bọ̀ sí i láti ọdún 2023 bí? Ó ní ìdáhùn sírúfẹ́ àwọn ìbéèrè wọ̀nyí ni yóò fi wọn oníkálùkù bóyá ọgbọ̀nlélọ́gọ́rùn-ún méje ọjọ́ yìí sún àwọn ará ìlú bọ̀ ni tàbí kò sún wọn bọ̀. Ìjọ ní láti gbójú agan sí àìnígbàgbọ́ o. Pápá Mímọ́ Leo ìkẹrìnlá ló sọ bẹ́ẹ̀ lójú ìwé kejìlá ti CDA Rock. Nínú ìwàásù rẹ̀ àkọ́kọ́ gẹ́gẹ́ bí Pápá Mímọ́ ló ti pàrọwà yìí nígbà tó ń gba àwọn kádínà níyànjú nínú mísà ọjọ́rú náà. Ló ti sọ pé àwọn ibì kan wà lágbàáyé tí ó nira láti kéde ìyìn rere, àwọn ibi tí wọ́n ti ń fi àwọn ajíhìnrere ṣe ẹ̀yẹ, tí wọ́n tilẹ̀ ń díyà jẹ wọ́n nígbà mìíràn. Pápá Mímọ́ Leo wá sọ pé irúfẹ́ àwọn ibi báyìí gan ló yẹ káwọn òṣìṣẹ́ ìgbàgbọ́ lọ láti lọ tàn mọ́lẹ̀ Kristi. Church must fight lack of faith. Church must fight lack of faith. Pope Leo XIV. Agbára Rosario ló gbẹ̀mí mi là o. Ta ló sọ bẹ́ẹ̀? Arábìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ochejele Victoria ló jẹ́rìí sójú ìwé kọkànlá ti CDA Rock pé lọ́dún 2022 ni wọ́n dáhùn dúró sílé ìwòsàn kan fún àwọn ìwòsàn tó wọnú ara wọn, fún àwọn àìsàn tó wọnú ara wọn tí àwọn dókítà kò tilẹ̀ rójútùú wọn. Ó ní nínú ewu ẹ̀rù ikú àti àwọn ohun ìtọ́jú tó yí òun ká, ohun kan tóun mú dání ní Rosario òun. Ó wá ní bí òun ti yọ jáde tóun dẹnu lé ní kíkà ní dókítà kan tí kìí ṣe ọmọ ìjọ Aguda ṣùgbọ́n ọ̀kan nínú àwọn àlùfáà ìjọ rìdíìmù sọ fóun pé kóun tẹra mọ́ Rosario tóun mú dání náà dáadáa, ìyẹn ní fífi gbàdúrà. Ó ní èyí ló tún fún òun lókun àti ìgbàgbọ́ sí lórí àdúrà Rosario yìí. Ó wá ní kí á mọ́sá ní ìbàlẹ̀ ọkàn dípò ẹ̀rù fóun. Ó wá ní ó tún ní kò pẹ́ ọjọ́ ni wọ́n ti rójútùú sí ohun tó ń ṣòun gangan tí ara òun sì bẹ̀rẹ̀ sí ní yá padà ní kíákíá. Ó wá ní láti ìgbà náà lọ lòun kì í ti fi Rosario òun ṣeré mọ́ rárá. Kò tún ní jù báyìí lọ ná lọ́sẹ̀ yìí. Títí ọ̀sẹ̀ tí ń bọ̀ tá ò tún máa mú àwọn ọ̀tun ìròyìn wá. Èmi àlùfáà Paul Àṣàwálé ló ń kí yín pé ẹ kú ọwọ́ òjò tá a wà yìí o, yóò tù wá lára. Àmín àṣẹ.